iṣẹ́ òun ni èmi gan jẹ́ kó dínú lé mi bẹ́ẹ̀ ni mo wí fún wa a lọ wá ìlẹ̀kẹ̀ ẹ̀tùn 07031 83 45 83 ní nọ́mbà mi ò ní nọ́mbà méjì ẹ jọ̀ọ́ torí àwọn tó ń lo fídíò mi a máa lọ wá ìlẹ̀kẹ̀ ẹ̀tùn ìlẹ̀kẹ̀ ẹ̀fà pẹ̀lú abèrè èpo ọ̀bọ díẹ̀ àwọn nǹkan yìí la máa kó sínú odó bó dẹ̀ jẹ́ ojú òkúta láti lè gun ẹ jẹ́ ká gun bẹ́ẹ̀ ẹ jẹ́ ká gun gbogbo ẹ̀ papọ̀ dáadáa tá bá ti gun papọ̀ ẹ jẹ́ ká lọ wá àgbọn tó lómi nínú dáadáa ẹyọ kan ẹ jẹ́ ká wá nǹkan kan bíi saw blade ẹ jẹ́ ká fi gé bí mo ṣe gé yìí ẹ ti rí ìdí pé mo fọ́ mo gé ni ẹ jẹ́ ká fi gé tá bá ti gé ẹ jẹ́ ká da omi inú àgbọn yẹn ẹ jẹ́ ká fi po ká fi mísì ọṣẹ yẹn à ní fomi sí ọṣẹ nǹkan tá a gún yẹn á bu ọṣẹ sí a lè lo ọṣẹ dúdú a lè lo ọṣẹ Ghana a wá fi omi inú àgbọn yẹn a fi po ọṣẹ yẹn papọ̀ ṣé wàá rí gbogbo nǹkan tó wà nínú àgbọn yẹn tó máa ń jẹ yẹn a wá fi nǹkan kan a fi yọ a lè lo ọ̀bẹ a lè lo screwdriver a lè fún àwọn èèyàn káwọn èèyàn jẹ a lè dànù ṣùgbọ́n àwọn tá a fẹ́ wọ ọṣẹ yìí gangan à ní jẹ lára àgbọn yẹn ẹ jẹ́ ká wá kó ọṣẹ ẹ jẹ́ ká kó sínú ilé àgbọn yìí ẹ jẹ́ ká cover ẹ jẹ́ ká gbé síbì kan ẹ jẹ́ ká máa wẹ̀ láràárọ̀ bẹ́ẹ̀ ni mo wí fún wa à ṣe àánú tó dájú àánú dìde lọ́nà kan náà àdúrà wa gbà